mo kí yín káàbọ̀ sí àjààbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára. Ruth Ọlájídé ní orúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, níbi ètò àdúrà Idil Kabir tí ó wáyé lánàá òde òní ní ààrẹ Bọ́lá Tinubu ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti máa fi ìfẹ́ hàn sí àwọn alábàágbé wọn kí wọ́n sì máa ṣe ìtọrẹ àánú lásìkò yìí. Ààrẹ Bọ́lá Tinubu sọ eléyìí nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn àdúrà ní ìpínlẹ̀ Èkó. Ọ̀rọ̀ yìí tẹ̀síwájú nínú àtẹ̀jáde ààrẹ tí ó wáyé láti ọwọ́ olùbádámọ̀ràn pàtàkì ẹni Àjúrí Ngelale tí ó wí pé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi ara da àsìkò yìí fún ìdàgbàsókè orílẹ̀-èdè. Bí a kò bá gbàgbé wípé ìjọba àpapọ̀ ti ya èní àti ọ̀la sọ́tọ̀ fún ìsinmi ayẹyẹ ọdún iléyá. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, fún àyájọ́ àwọn bàbá ni gómìnà Sanwó-Olú ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àjọ̀dún náà ní àrà ọ̀tọ̀. Nígbà tí àwọn fọ́nrán bí gómìnà ṣe wà ní ilé ìdáná ti gba orí ìtàkùn ayélujára lánàá òde òní, tí ó sì kọ wípé jíjẹ́ bàbá ní í ṣe pẹ̀lú ojúṣe, ìfẹ́, sùúrù àti ìfọkànsìn tí kò sì yọ iṣẹ́ ilé ìdáná sílẹ̀. Ó tẹ̀síwájú wípé àwọn nǹkan wọ̀nyí ni ó ń ran òun lọ́wọ́ láti darí ìpínlẹ̀ tí ó wà ní abẹ́ ìṣàkóso òun. Ọ̀rọ̀ yìí ni ó ń jà rìnrìn lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, àwọn onímọ̀ ìlera ti rọ àwọn ènìyàn láti má jẹ́ kí ọ̀wọ́n gógó mú wọn ra àwọn ẹran aláìsàn látàrí wípé wọ́n dínwó nítorí eléyìí lè ṣe àkóbá fún àgọ́ ara. Wọ́n tẹ̀síwájú wípé àwọn ẹran bíi àgbò àti màálù tí ó ń ṣe àìsàn lè kó àwọn àrùn kan bá wọn tí wọ́n sì rọ àwọn ènìyàn láti yẹra fún un pàápàá jùlọ ní àsìkò ọdún yìí. Ọ̀rọ̀ yìí wáyé lẹ́yìn tí àwọn tí ó ń ta ẹran ti wípé àwọn ènìyàn kò fẹ́ ra ẹran látàrí wípé ó ti wọ́n jù tí wọ́n sì gbà láti ra àwọn ẹran tí ó ń ṣe àìsàn tí ó sì dínwó sí ojúlówó ẹran. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, ìlúmọ̀ọ́ká òṣèré Charles Chukwuemeka Oputa ti tako bí àwọn ọmọ ààrẹ Bọ́lá Tinubu ṣe wà ní ilé ààrẹ orílẹ̀-èdè nígbà tí ó fi ìṣèjọba olùdíje fún ipò ààrẹ nínú ètò ìdìbò tí ó kọjá ẹni Peter Obi ṣe àpèjúwe tí ó wí pé nígbà tí ó wà ní ipò gómìnà àwọn ẹbí rẹ̀ kò bá ṣe ìjọba, tí ó sì tẹ̀síwájú wípé àwọn ọmọ Peter Obi ń ṣiṣẹ́ lásìkò náà tí kò sì ní í ṣe pẹ̀lú ìjọba rẹ̀. Charlie Boy wípé àwọn ọmọ ààrẹ ń fi ẹsẹ̀ palẹ̀ bí àwọn ìbàjẹ́ ọmọ tí kò ní iṣẹ́ lọ́wọ́. Ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, láti yẹ́ ìlúmọ̀ọ́ká òṣèré Ọdúnládé Adékọ́lá sí níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ sinimá rẹ̀ tí ó pè ní Lakatabu ni àwọn ìlúmọ̀ọ́ká lọ́lọ́kan òjọ̀kan ti ró dẹ́dẹ́ tí wọ́n kàn dúdú nínú àwọn aṣọ aláràǹbarà wọn lọ síbi ìpàgọ́ náà tí àwọn fọ́nrán àti àwòrán lóríṣiríṣi sì ti gba orí ìtàkùn ayélujára lánàá òde òní lẹ́yìn tí wọ́n ti ń kan sára sí iṣẹ́ àṣeparí sinimá náà tí wọ́n sì ń rọ àwọn olólùfẹ́ wọn láti rí i dájú wípé wọ́n wo sinimá yìí ní kété tí ó bá ti jáde sí sinimá ní ọjọ́ 21 oṣù tí a wà yìí. Adigunjalè ni mí, ó kù ṣẹ́jú mẹ́wàá fún mi kí n fi jalè. Gómìnà kan lè gbé mi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, fún àyájọ́ àwọn bàbá ni Anita Okoye tí í ṣe ìyàwó ìgbà kan rí lọ́ọ̀dẹ̀ ìlúmọ̀ọ́ká olórin Paul Okoye tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Rude Boy ti kí ìlúmọ̀ọ́ká náà kú àyájọ́ àwọn bàbá nígbà tí ó fi fọ́nrán bí ìlúmọ̀ọ́ká náà ti ń ṣe eré ìdárayá sí orí ìtàkùn ayélujára pẹ̀lú ọmọ rẹ̀ sí orí ìtàkùn ayélujára. Ìkíni yìí ni àwọn ènìyàn ti ń kan sára sí ìbáṣepọ̀ tí ó dán mọ́rán lẹ́yìn òpin ìgbéyàwó wọn láti pawọ́pọ̀ tó àwọn ọmọ wọn. I beat him. He stopped for too long. Yes. He stopped for 20 seconds. Yep. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, láti ṣe àyájọ́ àwọn bàbá ní àná òde òní ni ìlúmọ̀ọ́ká òṣèré Judy Austin ti fi àwọn ọ̀rọ̀ ìdúpẹ́ ránṣẹ́ sí ìlúmọ̀ọ́ká òṣèré Yul Edochie ní orí ìtàkùn ayélujára tí ó sì ń kan sára sí ipa rẹ̀ gẹ́gẹ́ bí bàbá nínú ayé àwọn ọmọ rẹ̀. Ó tẹ̀síwájú láti ṣe àdúrà fún ìlúmọ̀ọ́ká òṣèré náà. Ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. So who say man no dey? Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta, ìlúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù ìgbà kan rí fún ikọ̀ Super Eagles ẹni Peterside Idao ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti rọ àjọ NFF kí wọ́n fi ìyà jẹ ìlúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù Victor Osimhen fún bí ó ti rí ìlúmọ̀ọ́ká akọ́nimọ̀ọ́gbá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lórílẹ̀‐èdè Nàìjíríà fín látàrí èdè àìyedè tí ó wáyé láàrin wọn láìpẹ́ yìí. Peterside wípé bí wọ́n bá tilẹ̀ ní aáwọ̀ tẹ́lẹ̀ ṣe ni ó yẹ kí ó pe akọ́nimọ̀ọ́gbá náà kí ó sì ṣe àlàyé fún un
dípò àwọn ọ̀rọ̀ kòbákùngbé tí ó ń jù sí àgbà ọ̀jẹ̀ náà lórí ìtàkùn ayélujára. Ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí títí di àsìkò yìí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì, fún ayẹyẹ ọdún iléyá ni ìlúmọ̀ọ́ká òṣèré Bímpé Oyèbádé Adedimeji ti fi àwòrán òun pẹ̀lú ọkọ rẹ̀ sí orí ìtàkùn ayélujára tí ó sì fi kí àwọn olólùfẹ́ rẹ̀ kú ọdún. Ó tẹ̀síwájú láti kí ọkọ rẹ̀ ìlúmọ̀ọ́ká òṣèré Adedimeji Lateef kú àyájọ́ bàbá tí ó sì kan sára sí ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí bàbá. Bákan náà ni ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àtìlẹ́yìn pẹ̀lú àdúrà láti jọ tọ́ àwọn ọmọ tí Olúwa yóò fún wọn. Ó gbàdúrà ìwòsàn fún un láti kágbá ọ̀rọ̀ rẹ̀ lórí ìtàkùn ayélujára. Èyí ni àwọn olólùfẹ́ rẹ̀ ti ń kí wọn tí wọ́n sì ń ṣe àdúrà fún wọn. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní, ìlúmọ̀ọ́ká òṣèré Bímbọ́ Adémóyè ti fi fọ́nrán ìhà tí bàbá rẹ̀ kọ sí lọ́fíńdà ìso tí ó fi mú bàbá rẹ̀ ṣeré wípé òun ń gbèrò láti ṣe lọ́fíńdà ṣùgbọ́n òun nílò èròǹgbà rẹ̀ lórí iṣẹ́ náà sí orí ìtàkùn ayélujára. Ó fi fọ́nrán náà kí bàbá rẹ̀ kú àyájọ́ àwọn bàbá tí ó sì wípé òun yóò tẹ̀síwájú láti máa mú bàbá náà ṣeré tí ó sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún wípé ó jẹ́ igi lẹ́yìn ọgbà rẹ̀. Ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn sí lórí ìtàkùn ayélujára. So tell me what you think. What do you call it? What do you call it? Is it perfume? Yeah, perfume. Kò ní jù báyìí lọ fún abala àjààbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àsìkò yìí. Ruth Ọlájídé ni oníròyìn yín. Ó dàbọ̀.